Ẹ káàbọ̀ lónìí sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ní àkókò yìí, a ó máa sọ̀rọ̀ nípa àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Gẹ̀ẹ́sì. Àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Gẹ̀ẹ́sì kan wà tí ó wà nínú èdè Gẹ̀ẹ́sì àmọ́ tí a kò lè bá pàdé nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni a ò lè bá wọn pàdé nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. À ń sọ èyí nítorí àǹfààní àwọn tí ó fẹ́ kọ́ èdè Yorùbá kí wọ́n lè mọ̀ pé kì í ṣe gbogbo lẹ́tà tí ó wà nínú èdè Gẹ̀ẹ́sì ni a lè bá pàdé nínú èdè Yorùbá. Àwọn lẹ́tà wo ni à ń sọ̀rọ̀ rẹ̀? A ó yẹ̀ wọ́n wò. 5 ni àwọn lẹ́tà wọ̀nyí. Àwọn lẹ́tà tí à ń sọ̀rọ̀ yìí ni lẹ́tà C. A ò lè bá lẹ́tà C pàdé nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà Q a lè bá pàdé nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Bákan náà lẹ́tà V a ò lè rí nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà X a ò lè bá pàdé nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá àti lẹ́tà Z a ò lè bá èyí náà pàdé nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Àwọn lẹ́tà 5 wọ̀nyí tí a dárúkọ àwọn ni ó jẹ́ lẹ́tà èdè Gẹ̀ẹ́sì, lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Gẹ̀ẹ́sì tí a kò lè bá pàdé nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. A fẹ́ kí ẹ̀yin èèyàn wá mọ̀ nítorí bí ẹ bá fẹ́ kọ́ tàbí kọ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá sílẹ̀ kí ẹ máa mọ̀ pé àwọn lẹ́tà wọ̀nyí tí a ti dárúkọ yìí kò lè sí nínú álífábẹ́ẹ̀tì èdè Gẹ̀ẹ́sì. Èyí á fún wa ní àǹfààní láti má ṣe àṣìṣe bí a bá fẹ́ kọ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá sílẹ̀. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ tòní? Ohun tí a yẹ̀wò ni àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Gẹ̀ẹ́sì tí kò sí nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. 5 ni a pè àwọn lẹ́tà wọ̀nyí, a sì ti dárúkọ wọn. Àwọn ni C, V, Q, X àti Z. A ò lè bá wọn pàdé nínú èdè Yorùbá. Ǹjẹ́ kò ní jù báyìí lọ? Àìbámọ̀ ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_Clinic, lórí YouTube Yorùbá Clinic TV, lórí ẹ̀rọ ayélujára wa www.yorubaclinic.com ni à ń lò. Ǹjẹ́ kó tó di ijọ́ míì tí a máa mú àkọ́tun ẹ̀kọ́ wá sí ojú ìwòran yín, èmi Ọlárẹ̀wájú Àyìndé Ọláìyá wípé kí ẹ wà ní àlàáfíà.